Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, a kú wòṣì, a kú bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, wọ́n ní gbogbo àwọn tó ń lépa Naomi ní ààfin yẹn, wọ́n tiẹ̀ kọ́kọ́ sọ pé ṣé pé lóòótọ́ ni wọ́n ń béèrè question, ṣé pé lóòótọ́ ni Naomi ti kó kúrò láàfin. Mo ní èmi ò mọ̀ o, èmi ò mọ̀ lórí ọ̀rọ̀ ààfin a lọ síwájú, a lọ sẹ́yìn. Wọ́n á sọ fún wọn pé wọ́n ti kúrò, bó bá ti yá, wọ́n tún ní wọ́n wà ńbẹ̀. Ṣùgbọ́n tí Naomi la mọ̀ pé tí Naomi bá ṣe nǹkan, ó ṣe lórí òtítọ́ àti lórí òdodo. Ẹ̀dẹ̀ tún bá ń bẹ̀ pẹ̀lú òtítọ́ yẹn. Pé ṣùgbọ́n àwọn tó kù, wọ́n fún ẹ lọ fún ọjọ́ kejì ọjà. Ló bá ní tí Naomi bá yé wà ní ààfin, àbí kò sí láàfin. Wọ́n ní kí Naomi má mi kan. Wọ́n ní kí Naomi má mi kun rárá torí ọjọ́ ń bọ̀ lólúwa wí. Kó má sọ pé òun ti rí ẹnìkan àbẹ́lòmí tó kàn máa balẹ̀ ń bẹ̀ pé irọ́ ni o. Kó yá jókòó jẹ́ tiẹ̀ pé Ọlọ́run ń jà fún un. Ọlọ́run yóò máa gbé lékè. Ọlọ́run ń jà fún un lọ́wọ́lọ́wọ́ báyìí. Kẹ́nìkan wá sọ pé Naomi o, ìkòkò bàbá ṣásùn, ó ti kúrò láàfin. Ká sọ pé tí fèrè inú yín ti ń dùn. Wọ́n ní inú yín máa dùn. Odò yín kó dúnmúra mú, kó túnra mú torí òun tó ń gbá rere. Kọ́ máa ti ṣẹ ní yánmọ̀yánmọ̀ kí wọ́n máa sọ pé Naomi ti ti lọ. Ẹ̀yin ni wọ́n ti dùn. Naomi ti ti lọ. Àwọn máa rí bọ́ṣebáṣe. Máa rọ́nà gbígbà pé irọ́ ni o. Pé tẹ bá yín insist pé Naomi ti fẹ́ lọ, àbí kẹ́ sọ pé máa lépa Naomi. Kẹ́ sọ pé máa fi èrú gbàbù kan ní palace yẹn. Tí ẹni kẹ́dẹ̀ mọ̀ pé ẹni tí Ọlọ́run yàn, òun ni ẹ sọ pé fẹ́ lé lọ. Wọ́n ní kẹ́yìn náà tún ra mú o. Torí nǹkan tí èèyàn fi èrú ṣe, tó fi èrú kó jọ, wọ́n ní jọ́kọ̀jọ́kọ̀ ní gbogbo ẹ̀. Wọ́n á pò ń rà mọ́ lójú o. Pé kólúkálùkù ṣọ́ra. Kọ́tà gbọ́ là á sọ fún wa. Pé Naomi o, tó bá wù Naomi o, ó kó lọ lẹ́mìí ẹ̀yọ́ ọ̀dọ́gbọ̀n. Pé ayé ẹ ní ayé ibi tí gbogbo yín dùn. Wọ́n fẹ́ bá òun wá dùn. Ẹ fẹ́ bá Naomi dùn. Wọ́n ní àánú yín ṣe mí. Wọ́n ní kẹ́ yá tètè bẹ̀rẹ̀ sí ní máa mo bó ṣe fẹ́ reverse láti lè ṣe Naomi ní ìjàmbá. Àbí láti máa wò pé àwọn ti fẹ́ rí downfall ẹ̀. Kò sí downfall kankan fún Naomi o láàfin o. Wàhálà tẹ̀ ń fún Naomi ni Naomi ṣe ń decide pé ó fẹ́ kúrò láàfin fún yín o. Tí Naomi bá lọ pẹ́rẹ́ pátápátá ní ààfin yẹn, wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ sọ pé inú yín dùn ni. Inú yín dùn, ayọ̀ yín kún pé Naomi, ọmọ ìkàyè, àbóṣóyè, abájẹ́ yìí ti kúrò láàfin. Many things ló compress kí Naomi máa sọ pé òun fẹ́ lọ. Many things ló so mọ́. Bẹ́ẹ̀ ni. Lọ́ba ní Naomi o. Pé gbogbo kó sọ pé léèní wọ́n fún un lọ́kàn balẹ̀ ọ̀la wọ́n fún un lọ́kàn balẹ̀. Kó má wulẹ̀ sọ pé òun fẹ́ lọ fọ́kọ o. Bá lọ fọ́kọ, ìjìyà ń bẹ́ẹ̀ 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 tàkú jókòó sí ilé bàbá ẹ̀. Kó máa tọ́ àwọn ọmọ ẹ̀. Kó fi rẹ̀ lọ́kàn balẹ̀. Tó bá jẹun kọ́kàn ẹ̀ balẹ̀. Tó bá mú mi kó lè wọ lára. Pé ẹ̀yin tẹ́ sọ pé ẹ bá ṣe ṣèké fún Naomi. Wọ́n lè máa tẹ́ nǹkan ni o. Wọ́n lè máa tẹ́ ní kọ̀ọ̀kan. Nǹkan tẹ́ fi ìrú kó jọ. Ojú ọ̀kan lọ́lọ́ máa gbọ́n dànù. Owó ẹni tó ń ṣe ibi tó ń lépa Naomi. Àfi tó ń tàn bá jáwọ́. Wọ́n ní kẹ́ jáwọ́ o. Ẹ fi Naomi lọ́rùn sílẹ̀. Ọlọ́run ló ń gbàkóso ayé Naomi o. So nǹkan tó ní ká sọ fún wa nìyẹn. Ìtàdé gbọ́dẹ̀ nìyẹn. Olúkálùkù tó ń ṣe bí. Tàdé ń bẹ̀ pé kó stop. Ọjọ́ kan ọjọ́ kan tó ń tàn tó máa ké pé Ọlọ́run tó lọ́run ní dá lóhùn. Ẹ̀yin èèyàn.
í ṣe kékeré o. Àfi kí Ọlọ́run kó ṣàánú wa. Àfi kí Ọlọ́run kó gbà wá. Kó má jẹ́ kí a bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Kó má dẹ̀ jẹ́ kí àwọn ọ̀tá wa kó yọ̀ wá o. Lórúkọ Jésù. Tí agbára wa kó di rẹ̀ lámùrè. Wọ́n ní nǹkan tó rí tí ó fẹ́ ṣẹlẹ̀ láàfin yẹn pé kò ṣe fẹ́nu sọ. Ṣùgbọ́n kí olúkálùkù sit right. Kẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe. Wọ́n ní kẹ́ mọ nǹkan tẹ́ ṣe o. Kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n á ní ẹ̀yin tẹ́ ẹ sáré kàbàkàbà tẹ́ ẹ sáré kíní gbogbo ẹ̀. Pé aláyè yìí máa gba ayé ẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ẹ̀kọ́ Naomi yìí máa ń padà bọ̀ wá gba ayé rẹ̀. Ṣùgbọ́n ẹ ṣe ká ní sùúrù. Wọ́n ní sùúrù tẹ̀rí ẹ̀ wọ́n ló lè ṣe òkúta jìnnà. Wọ́n á ní sáwò ẹ̀yin ará bíbá ẹ ti lè parọ́ jù. Báwo ni omi ṣe lè ṣe òkúta jìnnà? Ìjìnlẹ̀ ni. Ìjìnlẹ̀ náà gbà fún yín. Wọ́n ní kólúkálùkù ìkìlọ̀ lélẹ̀. Kólúkálùkù ronúpìwàdà. Torí oníjọba onílé yìí máa gba ilé ẹ̀ lọ́wọ́ yìí. Tọ́kàn dẹ̀ máa fi balẹ̀. Kí ló dé sí tí wọ́n fẹ́ yọlé ayé lẹ́mìí Naomi? Wọ́n ní gbogbo èyí. Ẹ̀yin èèyàn mi, báwo ló ṣe jẹ́ pé lénìí lọ́la every time ọ̀rọ̀ Naomi? Kí ni Naomi rà nígbà yín? Kí ni Naomi? Kí ló sọnù lọ́wọ́ yín tó jẹ́ pé ẹ wá títí tí ọwọ́ Naomi lẹ ti rí? Ṣé ẹ nífẹ̀ẹ́ ara yín ni? Ẹ nífẹ̀ẹ́ ẹ̀mí yín ni? Àbí wo ni kéèyàn jèrè gbogbo ayé kó wá sọ ẹ̀mí ẹ̀ nù? Ẹ jọ̀ọ́, ẹ ṣíwọ́ nu iṣẹ́ ibi. Kò sí ìdùnnú kan fún yín tí Naomi kúrò láàfin yẹn. Ó léwu fún gbogbo ẹ̀yin tó kù. Torí kò sí nǹkan tí Naomi tó rà nígbà yín tí ó sanwó. Ẹlẹ́dẹ̀ mìràwọ̀ o. Ìkìlọ̀ léléyìí o. Wọ́n ní kán kìlọ̀ fún yín dáadáa. Àwọn tó ń fàpá lára Naomi láàfin yẹn. Wọ́n ní òun ni Naomi bá padà sáàfin kò ní dé bá. Àbí ó wà tán. Aṣiwèrè ló ní Ọlọ́run ò sí. Ẹ̀yin èèyàn mi. Ìkìlọ̀ léléyìí o. Wọ́n ní kán sọ fún gbogbo àwọn tó ń wá ìpalára Naomi ní ààfin yẹn. Tó dẹ̀ fẹ́ fi irú gba ìbùkún láàfin yẹn. Tó fẹ́ gba ìbùkún oníbùkún tó fẹ́ gbà mọ́ tiẹ̀ láàfin yẹn. Wọ́n ní àfi tí Naomi tó bá ṣẹ̀wọ̀n. Tí Naomi rí tẹnubọdì rò. Tí Naomi lọ sí ilé wọ́n pé kókun ẹ̀kúnlẹ̀ lásán. Naomi ò ṣe yẹn fún yín. Ẹ wá sọ pé kí Naomi fòkó níṣù. Ẹ̀yin ò gbọdọ̀ rí mí ẹ̀ láàfin. Wọ́n ló léwu. Ẹ̀yin èèyàn mi, ó léwu fún yín. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Torí nǹkan tá a gbọ́ kò ṣeé fẹ́nu sọ. Ẹ ṣe gan tó bá wọn kan change. Kó bá wọn kan tún change ní ẹ̀ẹ̀kejì kí Ọlọ́run kó ran gbogbo wa lọ́wọ́. Kó fún wa ní ẹ̀mí ìdáríjì. Kí Ọlọ́run kó ṣàánú. Ẹ ṣe gan. Ẹ má jẹ́ kí a ti torí àwíjàre kí tán lọ tán lẹ́nu. Ẹ̀yin èèyàn mi mo dúpẹ́. Ẹ ṣe tẹ́fẹ́tẹ́ ti sí wa láyọ̀ o.